Èdùmàrè má jẹ́ kí abiyamọ fi ojú sunkún ọmọ, bẹ́ẹ̀ ká má sì ṣe opó ọ̀sán gangan. Àmín àṣẹ Èdùmàrè. Àwọn agbébọn kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ìbọn já okùn ẹ̀mí oníṣòwò POS kan nílùú Adó-Èkìtì, èyún ní ìpínlẹ̀ Èkìtì. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ jẹ́ kó yé ni wípé ní agbègbè Teaching Hospital ní Adó-Èkìtì nípínlẹ̀ Èkìtì ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa oníṣòwò POS tí ọ̀pọ̀ mọ̀ sí Alfa ní agbègbè ọ̀hún. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Sunday Abutu tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní èní tí ń ṣe ọjọ́rú Thursday 20 oṣù yìí. Wọ́n ṣe ní àlàyé wípé òṣìṣẹ́ POS náà ó ní àwọn adigunjalè mẹ́ta kan gbé ọ̀kadà dé tí wọ́n sì rọ̀jò bọ́n bolẹ̀ sí arákùnrin náà lára, èyí tí wọ́n sì gba báàgì ìpamọ́ rẹ̀ tí wọ́n gbé e sá lọ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ owó. Ó ṣe ní àlàyé wípé ní kété tí ìròyìn náà dé tí ìgbọ́ àwọn ni àwọn tara ṣàṣà láti wá lọ ṣe àbẹ̀wò sí arákùnrin tí wọ́n pè ní àáfàá náà. Ó ní ìgbà tí àwọn yóò débi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, inú àgbàrá ẹ̀jẹ̀ báyìí ó ní àwọn bá tó sì ti jẹ́ Ọlọ́run nípè. Ó sọ di mímọ̀ wípé ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí ó lẹ́yẹ òsọ́kà láti ṣe àwárí àwọn ènìyàn tí wọ́n wúrú ìwà burúkú bẹ́ẹ̀, tó sì fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà wípé lẹ́yìn tí àwọn bá ti rí òkodoro ọ̀rọ̀ náà tán, àwọn yóò fojú wọn bá ilé ẹjọ́ tí wọ́n sì lọ jìyà ẹ̀ṣẹ̀ èyí tí wọ́n hù náà. Lára ìròyìn tó farapẹ́ yìí ó ní ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú bó ṣe já sí wípé àwọn agbébọn kan ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde tó sì jẹ́ ààrẹ fún ẹgbẹ́ SUG, ìyún Student Union Government ti ilé ẹ̀kọ́ Elechi Captain Elechi Amadi Polytechnic ètò wà ní ìpínlẹ̀ Rivers. Wọ́n sọ di mímọ̀ wípé arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Endwell Awunz ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí rẹ̀ báyìí. Ètò wà ní ìjọba ìbílẹ̀ Àwàdà ní òpópónà Òlápàtà ni wọ́n ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí arákùnrin tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde tó sì tún jẹ́ ààrẹ fún àwọn ìgbìmọ̀ SUG ti ilé ẹ̀kọ́ gbogbonìṣe ọ̀hún. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní lálẹ́ àná tí ń ṣe ọjọ́bọ̀ wẹ́sídẹ̀ẹ́ ni wọ́n ṣe ìkọlù náà sí ọ̀dọ́kùnrin Endwell yìí, èyí tí wọ́n ní àwọn agbébọn ni wọ́n wa ọ̀kadà tí wọ́n sì fi dá ọ̀kadà tó wà lórí rẹ̀ dúró níbi tí wọ́n ní wọ́n yin ìbọn mọ́ ní kíkankíkan tí ó sì kú ní ẹ̀ẹ̀kan náà. Wọ́n tẹ̀síwájú pé ọlọ́kadà tó gbé ọ̀hún ó fi ara pa tí wọ́n sì gbé òun lọ sí ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Nínú àlàyé tí ẹni tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ṣùgbọ́n tó ní ká fi orúkọ bo òun láṣìírí sọ síta, ó ní lẹ́yìn tí Endwell Awunz tó kúrò níbi ìfẹ̀hónúhàn èyí tó wáyé ní ìpínlẹ̀ Rivers lánàá òde yìí, níbi tí wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn lórí àwọn alága ìbílẹ̀ kan èyí tí àkókò wọn ti tẹnubodò gẹ́gẹ́ bí alága ní ìjọba ìbílẹ̀ ọ̀hún. Ó ní Endwell náà wà lára àwọn tí wọ́n lọ ṣe ìfẹ̀hónúhàn náà. Nígbà tí ó kúrò níbẹ̀ ló dá ọ̀kadà dúró tó sì ní kó gbé òun lọ sí Òlápàtà ní agbègbè Àwàdà tí ń ṣe ìjọba ìbílẹ̀ Àwàdà náà ní ìpínlẹ̀ Rivers. Ó ní lójú ọ̀nà báyìí ni àwọn agbébọn náà ti ṣe ìkọlù tí wọ́n sì gbẹ̀mí arákùnrin ọ̀hún. Wọ́n ní wọ́n ti gbé òkú rẹ̀
lọ sí ilé ìgbókùpamọ́sí tí ìwádìí sì ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà. wọ́n ní ó ń bọ̀ báyìí àwọn náà la máa ń dẹ́ẹ̀dẹ́ o. àjọ asuu sì ké gbàjarè sí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí wípé àwọn fún wọn ní gbèdéke ọ̀sẹ̀ 3 gbáko láti fi wá ojútùú sí awuyewuye àti ọ̀rọ̀ tí ń bẹ láàrin àwọn gẹ́gẹ́ bí àdéhùn, wípé bí kò bá rí bẹ́ẹ̀ níṣe ni àwọn yóò gúnlé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọgbọrọ. àjọ asuu ti ilẹ̀ yìí látẹnu ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ asuu ti fásitì ìjọba àpapọ̀ Dutse ti ẹ̀ka ti Jigawa náà, ó ní ó fi ọ̀rọ̀ náà léde lánàá òde yìí lásìkò tí wọ́n ṣe ìpàdé pàjáwìrì kan èyí tó wáyé ní ilé ìpàdé àwọn asuu ti ìpínlẹ̀ Jigawa. ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ ẹgbẹ́ asuu ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Selim Ahmed ló fi ìròyìn náà léde síta wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ báyìí láàrin àwọn àti ìjọba àpapọ̀, kò sí tó ní kí àwọn má lè gúnlé ìyanṣẹ́lódì àfi tí ìjọba àpapọ̀ bá wá ojútùú sí àdéhùn èyí tó ti wà láàrin àwọn láti ọdún 2009 títí di àkókò yìí ni àwọn kò lè fi gúnlé ìyanṣẹ́lódì náà. ó sọ di mímọ̀ wípé ọ̀sẹ̀ 3 gbáko làwọn fi kalẹ̀ fún ìjọba àpapọ̀ láti wá ojútùú sí ọ̀rọ̀ náà, pẹ̀lú bó ti já sí pé gbogbo akitiyan àwọn àjọ asuu ọ̀hún láti ní ìpàdé mùtúmùwà àti ìpàdé àlàáfíà láàrin àwọn àti ìjọba àpapọ̀ ni ó ṣe bẹ́ẹ̀ tí ń fi orí sánpọ́n tí ìjọba ò sì kọbi ara sí àwọn. wọ́n ní àwọn ti sún kàn gírí báyìí o, kò sì sí tó dá àwọn dúró lẹ́yìn ọ̀sẹ̀ 3 tí àwọn fi kalẹ̀ fún ìjọba náà. bí ìjọba bá kọ̀ tí ò mú àdéhùn ṣẹ láàrin àwọn, ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọgbọrọ ó ní ìjọba àpapọ̀ ń kọ lẹ́tà sí. ẹbí wọn ní Ọlọ́run kò ṣègbè níjà. àwọn ọmọ gànfẹ́ kan ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ènìyàn kan ní ìpínlẹ̀ Bauchi báyìí látàrí pé wọ́n ní ẹni náà ó ní ó ṣe bẹ́ẹ̀ ta àbùkù òjíṣẹ́ ńlá ànábì Muhammadu tí ó sì mú kí wọ́n sọ lókò kí wọ́n lù ú ní ìlùkulù títí tí ẹ̀mí sì fi bọ́ ní ara rẹ̀. ní abúlé kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nasaru tó wà ní ìjọba ìbílẹ̀ Ningi ní ìpínlẹ̀ Bauchi, ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn ọmọ gànfẹ́ agbègbè tí wọ́n pè ní Irate bí wọ́n ṣe ṣe ìkọlù tí wọ́n sì lu ọ̀dọ́kùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Yunusa lálùpà. ẹ̀sùn tí wọ́n fi kan Yunusa ọ̀hún náà ni wípé ó bu ẹnu àtẹ́ lu òjíṣẹ́ ńlá ànábì Muhammad lásìkò tí àwọn àtàwọn akẹgbẹ́ rẹ̀ jọ ní ìtàkùrọ̀sọ àti àríyànjiyàn èyí tí wọ́n ní ó gbópọn. àkókò yìí ni wọ́n sọ wípé Yunusa bu ẹnu àtẹ́ lu òjíṣẹ́ ńlá náà tí wọ́n sì ní kó kó ọ̀rọ̀ rẹ̀ jẹ, ṣùgbọ́n tó nílá òun kò ní ọ̀rọ̀ kan kó jẹ, níṣe ni ó tún tún ọ̀rọ̀ náà sọ, èyí tí wọ́n ní ó mú kí inú bí àwọn ènìyàn náà tí wọ́n sì ṣùrùbò tí wọ́n lù bí ejò àìjẹ. bẹ́ẹ̀ náà ni wọ́n tún sọ lókò. àwọn agbófinró tí wọ́n gbìyànjú àti dóòlà ẹ̀mí Yunusa yìí ó ní apá wọn kò ká àwọn ènìyàn yìí tí ó sì já sí wípé àwọn ènìyàn náà ni wọ́n yíjú padà tí wọ́n sì náwọn yóò lọ dá iná sun àgọ́ ọlọ́pàá tó wà nítòsí ọ̀hún, èyí tó mú kí àwọn ọlọ́pàá náà kí wọ́n sì júbà ehoro. òun ló fà á tí wọ́n fi lu Yunusa náà lálùpà báyìí o, tí kò sì sí nǹkan kan tí ẹnikẹ́ni tó ti rí ṣe sí ní ìjọba ìpínlẹ̀ Bauchi náà. wọ́n gbẹ̀mí ọ̀dọ́kùnrin Yunusa yìí látàrí pé wọ́n ní ó bu ẹnu àtẹ́ lu òjíṣẹ́ ńlá ànábì Muhammad.
erin ti wó àjànàkú ti ṣe bẹ́ẹ̀ sùn bí òkè ẹni ré báyìí ó ní ó ti lọ báyìí o. ọba aládé ọba ilẹ̀ yorùbá kan tí ó jẹ́ ọba tòwúládé ti akínalẹ̀ ìyún ọba olúfẹ́mi ògúnlẹ̀yẹ ó ní ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí lẹ́ni ọdún mọ́kàndínlọ́gọ́rin lókè èèpẹ̀. lára àwọn ènìyàn tó súnmọ́ mọ̀lẹ́bí ọ̀hún tó súnmọ́ ọba tó di olóògbé náà ó ní kúnlé adésínà tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé erin ti wó àjànàkú ṣe bẹ́ẹ̀ ó sùn bí òkè kábíyèsí ọba olúfẹ́mi ògúnlẹ̀yẹ ti ṣe bẹ́ẹ̀ ó ti darapọ̀ máwọn baba ńlá baba rẹ̀. ọba olúfẹ́mi ògúnlẹ̀yẹ ó ní ìtàn sọ wípé nínú ọdún 2006 ó ní ó ṣe bẹ́ẹ̀ tó gun orí àlééfà àwọn baba rẹ̀ tó sì já sí wípé ó gbìyànjú tó ti ṣe ètò ìmọ̀ ẹ̀kọ́ PhD rẹ̀ ìyún láti gba ìmọ̀ nípa ẹ̀kọ́ ọ̀mọ̀wé tí wọ́n ní díẹ̀ sásìkò yìí ló kù tí yóò fi lọ ṣe ayẹyẹ àṣekágbá náà ṣùgbọ́n tán ní ikú ṣe bẹ́ẹ̀ ó yọwọ́ rẹ̀ láwo. kúnlé adésínà tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé kábíyèsí náà ni ó ti ń fi àìlera tó ti fi ń gbára láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí tó já sí wípé àlàáfíà kò pé lára kábíyèsí náà tó sì wá yọrí sí ikú tọba náà fi wàjà báyìí. ọba olúfẹ́mi ògúnlẹ̀yẹ ló jẹ́ kábíyèsí tòwúládé ti òwu ní abẹ́òkúta ní akínalẹ̀ tí wọ́n sì sọ wípé ọba náà ń ló fi olórí sílẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ ọlánìkẹ́ ògúnlẹ̀yẹ àti ọmọ pẹ̀lú ọmọ. wọ́n sọ ọ́ di mímọ̀ wípé láìpẹ́ àwọn yóò máa kéde bí ìsìnkú ọba aládé náà bí yóò ṣe wáyé. ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àkókò yìí. ẹ má gbàgbé láti máa subscribe sórí ìkànnì yìí kí ẹ lè máa rí wa wò lóòrèkóòrè nípa ìròyìn àjààbálẹ̀ àti àwọn nǹkan àṣà ìṣẹ̀lẹ̀ yorùbá míì. ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó kà sí ti ìgbọ̀yìn náà ni àyànfẹ́ elédùmarè.